Ẹ káàbọ̀ sí orí ètò mi SSC Mathematics from Zero to Guru. Ní òní wọ́n máa ṣàlàyé bó ṣe lè divide nọ́mbà méjì ní number base. So nítòótọ́ division kò sínú scope WAEC àti àwọn other examination body ṣùgbọ́n wọ́n ṣàlàyé fún wa torí ọjọ́ iwájú. So bá ṣe lè ṣe eléyìí, o lè divide nọ́mbà méjì papọ̀, o lè divide wọn ní ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni tí a mọ̀ sí long division method, eléyìí tó ti yé wa sí tá a ti ń ṣe bọ̀ láti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa. Ẹlẹ́ẹ̀kejì ni conversion method. Màá lo àwọn method méjèèjì yìí, màá lò wọ́n láti fi ṣàlàyé bí ẹ ṣe lè máa ṣe wọ́n. Alákọ̀ọ́kọ́ nínú àwọn method alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ. Number 10 simplify 101 base 2 divided by 11 base 2. Ẹ má gbàgbé pé mo ní ọ̀nà àkọ́kọ́, eléyìí tẹ́ lè gbà ṣe eléyìí, òun náà ni tí a mọ̀ sí long division method. Má gbàgbé pé long division method rẹ, ó kọ dividends níbí báyìí tí a mọ̀ sí 1001, ó dẹ̀ fi divisor rẹ tó fẹ́ fi divide ẹ̀. Wọ́n máa mú àwọn nọ́mbà náà lẹ́yọkọ̀ọ̀kan. 11, don't forget, ní base 2, 11 is same thing as 3. Tó bá gbé sí base 10, o lè mọ̀ ọ́ báhun. Then 11 in 1, it is impossible. 111 in 10 because 10 is 2, òun náà possible. Tó bá mú ẹlẹ́ẹ̀kẹta, ó rí pé 100 ní base 2, sọ mọ̀ pé 4 ni. Then 111 in 100, it is 1. When you now multiply it by 111, kí ló fún ọ? Yóò fún ọ ní 11. Ó wá yọ wọ́n kúrò nínú ara wọn. 0 minus 1, it is impossible. You borrow 1, ṣùgbọ́n torí pé base 2 ló ti ń ṣiṣẹ́, 1 tó bá yá, kí ni ó máa di o? Yóò di 2. 2 minus 1, this is 1. This one remain 1. 1 minus 1 yóò fún ẹ ní 0. Ó wá mú nọ́mbà tó kù ńlẹ̀, which is 1. Ó yá, ó tún ṣe lẹ́ẹ̀kan sí. 11, mélòó ló rí nínú 11? Which is 11. 11 times 11, kí ni ó fún ọ? Yóò fún ọ ní 0. Therefore, 1001 base 2 divided by 11 base 2 is same thing as 11 base 2. Ọ̀nà àkọ́kọ́ tó lè gbà ṣe é nù. O ò rí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ lò, òun ni tí a mọ̀ sí conversion method. Ti yé? Ó rí i pé nọ́mbà ta ní 1001 base 2 divided by 11 base 2. Ohun tó ṣe tó bá nírú eléyìí tó sì fẹ́ lo conversion method ni pé o lè dé eléyìí padà sí base 10, kó o sì dé eléyìí náà padà sí base 10. Tó bá ti get answer àwọn méjèèjì, ó wá divide wọn, ó rí i pé yóò fún ẹ ní kíni o? Yóò fún ẹ ní base 10. Lẹ́yìn tó bá ti wá mọ̀ tán, ó wá ṣẹ̀ dá eléyìí padà sí base 2, ó rí i pé ó rọrùn lọ́pọ̀lọpọ̀. Ó yá, jẹ́ á mú lẹ́yọkọ̀ọ̀kan. Tí n bá fẹ́ ṣe eléyìí, tí n bá fẹ́ dá a padà sí base 10, má gbàgbé, ó máàkì wọn báyìí látẹ̀yìn, ó sàmì sí 0, 1, 2, 3. Mo ti sọ fún wa nínú fídíò tó tẹ̀síwájú, nídìí gbogbo ohun tó bá jẹ́ 0 báyìí, nídìí ká ṣe é. But tó bá jẹ́ pé inú theory ló ń ṣe, o lè gbìyànjú láti ṣe o, so that o ò ní miss máàkì kankan. Eléyìí yóò fún ọ ní 1 times 2 raised to power 3 plus 1 times 2 raised to power 0. Then you have 8 plus 1. 2 raised to power 0 is what? Is 1. 8 plus 1, kí ni ó fún ọ? Yóò fún ọ ní 9. Ó tún wá ṣe ẹlẹ́ẹ̀kejì náà. Ṣé o mọ̀ pé ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ gbé òun náà sí base 2, ó tún sàmì sí láti 0 látẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀, 0, 1. Tó bá mú lẹ́yọkọ̀ọ̀kan, yóò máa jẹ́ 1 times 2 raised to power 1 plus 1 times 2 raised to power 0. Kí ni ó máa fún ọ? That's 2 raised to power 0, 1. 1 times 2 yóò fún ẹ ní 1. Tó bá ro 2 àti 1 papọ̀, kí ni ó fún ọ? Ní 3. Ó rí i pé pẹ̀lú tí mo sọ ní ìsíwájú, ṣé o mọ̀ pé nísìnyí o ti dá àwọn nọ́mbà yìí padà, o ti dá wọn padà sí base 2, base 10. Ìgbà tó dá alákọ̀ọ́kọ́ padà sí base 10, a ní 9. Ìgbà tó dá ẹlẹ́ẹ̀kejì padà sí base 10, a ní 3. 9 divided by 3, kí ni ó fún ọ? 3 ní base 10. Ó wá ṣẹ̀ dá 3 yìí padà, ó ṣẹ̀ dóhùn padà sí base 2. Kò sì le rárá. Ohun tó ṣe ni pé ó fi 2 gé títí tí ò fi sí nọ́mbà tí ò ṣe é lọ mọ́ ńbẹ̀. 2 mélòó ló rí nínú 3? 1, ó kù ẹyọ̀kan. 2 mélòó ló rí nínú 1? 0, ó kù kí ni o? Ó kù ẹyọ̀kan. Tó bá kọ
kọ láti ìsàlẹ̀ kí ni ó fún ọ 1/2 léyìí tí ń ṣe déédéé eléyìí tí mo ṣe sẹ́yìn lẹ́ẹ̀kan. So ó rí i pé ọ̀nà méjì tó lè gbà ṣe é nìyẹn. Alákọ̀ọ́kọ́ òun ni kí ni o long division method, ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni o òun ni conversion method. Ìjẹ́ tí eléyìí bá yé ọ, mò ń gbà ọ́ níyànjú pé kó o lọ sínú past question rẹ kó o solve èyí tó bá jọ mọ́ bẹ́ẹ̀. Tó bá wá ní ìbéèrè gbé sínú comment section pẹ̀lú ògo Ọlọ́run ó sì dá ọ lóhùn. So má gbàgbé láti subscribe lórí channel mi, kó sì sọ fún àwọn ọ̀rẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀. Wọ́n máa pàdé rẹ nínú fídíò tó ń bẹ níwájú. So far so good, so memorable. O ṣé lọ́pọ̀lọpọ̀.